Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Àwọn máa produce 5 million fún wọn. Mo fi dá yín lójú kò ṣe tọ̀nà tẹ̀lé máa tó rí very soon láìpẹ́ yìí. Pátákárì ó lè wà Lagos State, ó lè wà ní Kòròdú, ó lè wà ní Ṣódì, ó lè wà ní Sọlọ, ó lè wà káàkiri all local government in Lagos State. But me, Alhaji Musila Ìgbé Akínsọ́yà, I'm the state chairman of Pátákárì. So the ìbàdàn mi dé bẹ́ẹ̀. Take the people to ṣe mọ̀ wípé bí tí lọ́rọ̀ ìbò yìí. Gbogbo all chairman, secretary, treasurer and obìnrin tó ń ṣiṣẹ́ ní Lagos State tó jẹ́ union. Tó jẹ́ Pátákárì. Ẹ mọ̀ fún ọ ní owó ẹ̀fí mú wọn. Ọ̀dọ́ kò lè sí inú constitution ti wà. Bí ká ṣe bẹ́ẹ̀. But mo mọ̀ wípé Lagos State is Lagos in Nàìjíríà. Ìrìnà Lagos. Yes sir. Àwọn Áfíríkà yìí lójú kò ń ṣe tọrọ tẹnu kò ń ṣe tọrọ tètè bọ́ọ̀lì kò ń ṣe padà wá fi wọ̀n láìpẹ́ yìí nínú 5 million tó wọ́n fẹ́ pòdùsì jáde yẹn ní Alhaji Musila Ìgbé a ní 1,340,000 náà. 1,340,000 bẹ́ẹ̀ ó lè má fi wọ̀n láìpẹ́ yìí nígbà tí níbẹ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ àdé. Tìrìgbọ̀sà fẹ́ ní ọmọ èyí káwọn àti aṣáájú tó di ó tó sọ pé àwọn fẹ́ lọ sí primary APC làwọn ti ṣòwò kìtì wa. láti arrange péyàn kan wà ní wa tí ó ní fún standard. aṣọ sára. mo yìn yín mo kí yín mo yìn yín gidigidi gan-an because ìkọ́tẹ́ gbé kalẹ̀ lẹ́yìn pẹ̀lú stress yín pẹ̀lú àjò yìí pẹ̀lú gbogbo ẹ̀fà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn ọmọ tí yín náà gbogbo pàtírí wọn bá dé á rí èèyàn lójú sí wọn lágbọ́dọ̀ lọ́sọ̀rọ̀. Thank you very much, God bless you. Ó wà ní prayer wọ́n ní ká ṣe prayer agbẹ́fìyà. Ṣẹ́rí prayer tẹ́lẹ̀ máa ṣe inú àti iná mẹ́ta ni bẹ́ẹ̀ni inú àti iná mẹ́ta kápá máa kà. A máa nìde káwọn mú ojú báyìí a máa ṣe sí òkè a máa mú ojú báyìí a máa ṣe sí ìsàlẹ̀ èyí tó kù àfẹ́sì ra wa pẹ̀lú ẹ̀rìn mo bìlíìfì pé ní agbọ́rọ̀ lọ́ọ̀ ní on the 25 of February kó tó di nǹkan bíi 12 kó tó dàgbọ́ mọ́kànlá agbọ́rọ̀ lọ́ọ̀ wọ́n ti confirm àti máa dùnú àyè agbọ́rọ̀ lọ́ṣẹ́ àlà ó lè ṣe máa rí nìyẹn. Ó lè fi àsìkò iṣẹ́ àdúrà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nígbà tí mo ti bẹ̀rẹ̀ àdúrà yìí, point àdúrà ni ẹ jọ ẹni tó bá ń kírun àtẹni tó bá ń lọ sí ṣọ́ọ̀ṣì ó fi point àdúrà yìí sí ẹnu fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo kú Òní state ilé ìkọ́bí tó 12 la kú Òní state ìjọ yẹn mo kàn wọnú ilé mo kàn jókòó ni mo wá tọ́ tẹ́lẹ̀ ní TVC. Mo wá ráwọn àti ẹni tó bá gba súnmọ́ dájú wa yìí sí ká bá rí wọn a máa mọ̀ wípé nǹkan ṣe wọ́n a máa mọ̀ wípé ara wọn ṣe rí yàtọ̀ bí ara wọn ṣe máa rí ìgbà yẹn aṣíwájú sáré pámárì kiri ń gbà yẹn wọ́n wá ṣe onúùsì yẹn mo wá ráwọn àti El-Rufai wọ́n á wò pé ìwọ lọ́wọ́ ọba àṣẹ gbogbo kan ò yí sí ilé ayé yìí ẹ wo bí stress ṣe wà ní ojú bàbá. Ìjọ yẹn mo gbé prayer yẹn jáde báwo ni prayer yẹn tí bá ti kírun àsùbá gbogbo wákàtí 5 màá ní ìwọ lọ́wọ́ ọba máa wo gbogbo èèyàn kan péré tó jẹ́ pé aṣíwájú dùnú inú ọwọ́ lọ́wọ́ bá dùn sí ìjọ yẹn bá a fi ṣàánú aṣíwájú kó fi wí ilé primary election. Bá a fi ṣàánú aṣíwájú kó fi win ẹrẹ election. Bá a fi ṣàánú aṣíwájú kó fi jókòó sórí àga president yẹn. Bá a fi ṣàánú aṣíwájú kó fi lo 8 years. Bá a fi ṣàánú aṣíwájú pẹ̀lẹ́mì dídú àtàlàfíà ara. Bá a fi ṣàánú aṣíwájú kí Nàìjíríà tó bá kó tó ṣe lórí tiwọn. Ẹjọ prayer point yẹn nìyẹn Ọlọ́run á gbàdúrà wa. A máa ń dìde sí gbogbo ẹ̀yà bí a máa yé àtọkùnrin ẹ má dúró dájú mi. A máa gbé ojú wa sókè.
èdè tí màá fi kí àwọn ìyá mi máa wọ́pọ̀ sọ náà ètò sọ ìkókó àdúrà lọ ní kí wá ṣe o because lẹ́ṣọ́rà mi ti sọ gbogbo ọ̀rọ̀ tó máa sọ ó ti sọ. Ẹni tó bá mọ rírì ìyá kò ní gbàdúrà ilé ayé o ó kọ́ òun kọsẹ̀ lára obìnrin. Èmi ò kí ń lọ títí but mo ní mọ̀ díẹ̀ because nínú ilé mi both Quran and Bible ni máa ń kà bó ṣe dúró yìí. Kò dẹ̀ sí tó bá invite mi sí church ẹ̀ máa rí mi bẹ̀. Tó bá dẹ̀ sí àsìkò tí fẹ́ lọ kírun mi màá kírun mi wọ̀n bá tí mo mọ̀. But mo máa sọ ọkàn ní ayé either is good or bad. Gbogbo nǹkan tẹ́lẹ̀ náà máa ń ṣe ní ayé kò máa ṣe lọ. Ìdí tí máa kọ́kọ́ fi kí àwọn ìyá mi ní pé nínú àdéhùn kan Ọlọ́run bá dìde kan obìnrin lẹ́bẹ̀ kan. Ọlọ́run bá sọ ó ní pé òun lọ́lọ́run òun lòun lè ṣe nǹkan téèyàn kò lè ṣe òun lòun lè dára nǹkan téèyàn kò lè dá. Ó ní ẹ wá mi ẹ mọ̀ mí ẹ tó sí mi. Ọlọ́run wá sọ ló fi ẹ̀gbọ́n tẹ bá ti mọ òun tẹ ti mọ̀ pé òun lọ́lọ́run yín. Ó dẹ́yìn náà tí wọ́n á ní ọlọ́run o àwọn ọlọ́run wa òbí. Ó ní ọmọ tó bá wà ní ayé tó bí ẹ̀ bá bí áìdá ó kù díẹ̀ fún káàtó áìdá ọlọ́run bu àṣírí ẹ̀. Ó ní tí ó bá ti lè ṣèkẹ́ òbí ẹ̀ tó lè tọ́jú òbí ẹ̀ ó ní ọ̀tá òun ọlọ́run ọba ni. Ẹ̀yin ìyá mi ọlọ́run á jẹ́ ká máa rí yín pẹ́. Ọlọ́run á fún yín lẹ́nu gbígbọ́ àtàlàfíà ara. Ọlọ́run ò ní fi ọmọ dá yín lórí lágbára náà. Ọlọ́run ò ní fi ọmọ dá yín lórí lágbára náà. Ọlọ́run ò ní fọmọ dá yín lórí lágbára náà. Because ìkọ́ mo fi sọ́lẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ni pé òbí ò lè gbàdúrà kó òun bímọ kó tó àsìkò kó òun máa jèrè ẹ̀. Bẹ́ẹ̀ni gbogbo yín lè máa jèrè ọmọ. Àmì àṣẹ kí mọ́mì mi ẹ̀pẹ́ fún ọ. Ọlọ́run á bá mi dúró tì í. Ọ̀rọ̀ àwọn yìí ti ń tó àwa kékeré láti gbọ́ orúkọ yìí. Àjẹ̀tú dá bàbá náà níwọ̀nba tiwa àyè gbórúkọ àwọn yìí ò ní ṣá. Ọlọ́run ò ní fi àárẹ̀ dá yín lọ́wọ́ ní kọ́dà ìmọ̀ṣẹ́ fún yín. Wọn ò ní gbé yín dìgbàdìgbà káàkiri o. Gbogbo nǹkan tẹ ní ọ̀nìta lórí ààrẹ fún yín lágbára. Gbogbo pàtẹ bá wá dàgbà tẹ̀lé ibi tọ́lọ́jọ́ rè. Ọlọ́run ọbẹ̀ nínú àrùn gbogbo àwọn ọmọ yín àlùbáríkà ló máa jẹ́ tiwọn. Mo kí mọ́ mo fi ti yín kí mọ́ bìbí. Ó yí lọ́mọ. Because nínú àwọn ọ̀rọ̀ kan tó máa ń bá mi sọ Ọlọ́run ọba ṣe ní àǹfààní fún mi. Because ìwọ tó bá wà tó bá ní olówó onọ́lá o ti gbọ́n tán kó o gbọ́. Sọdíkì. Because àwọn Yorùbá bọ̀ ọ̀pá òwe ó ṣe bí ìtẹ̀yìn àgbàlagbà á ní tọmọdé bá náṣọ bí àgbà. Kò lè láti sáà bí àgbà. Tó bá ti rí mi ọ máa ṣe báyìí àwọn apè mi kì í wá á ń sọ̀rọ̀ kan sí mi létí. Ọ̀rọ̀ tó sọ sí mi létí yí ẹ̀yẹ lọ́hùn òun lọ́lọ́wọ́n òbí lẹ́dùnmáà náà fi ṣe ìlú náà ní alága Lagos State. Olúwa wá jẹ́ káwọn ọmọ iná ló bá lóba. Wọ́n bá wá lọ síbẹ̀ tí mo ti kí ẹ̀yin obìnrin ìwà kídàdì wà. Àwọn Muslim máa ń kọrin kan ẹni báwo lọ ṣe kọ. Wọ́n máa ní ìwà dáàdì náà wà. Wà dáàdì náà sọ̀rọ̀. Ní 2021 wọ́n fẹ́ gbádùn ilé ayé mi wọ́n ní wọ́n pàtó lọ kí wọ́n wá ní kí n wá wọ́n wá ní ọmọ mi ọ̀rọ̀ èkó yìí ó dọ̀wọ́ ẹ̀ o àwọn sẹ́nu àtàwọn kúnlé báwo ni ìfẹ́ ṣe máa sọ fún ọ yí pé dájú rẹ̀ máa wò rí ọlọ́wọ́ á fún mi ṣe. Ẹ wo ọ̀rọ̀ sítórì aṣíwájú tí ó sọ díẹ̀ fún wa. Ìgbà wo làwa dé
àwa ń sọ̀rọ̀ wípé a mọ aṣíwájú láti 99 àwọn kò láwọn aṣíwájú jọ wà láti kékeré ti now fádẹ́sì wa mọ̀. irú èèyàn yẹn máa wá sọ ìrírí ayé fẹ́yàn èèyàn wá kó dànù ọ̀tá ọlọ́run nírú ẹni tó bá kó dànù. nǹkan ṣe yìí. mo dẹ̀ bílíbi pé ọ̀gá tó bá wà nílé ayé tó bá ti nílò dìfádà rẹ̀ láàrin ọmọọṣẹ́ ilé òun náà olómìnkù pé Lagos State tèmi ìsìn Lagos State tá a wà yìí lọ́wọ́ sọ pé ibo ni Lagos State Èkó tá a wà yìí lọ́wọ́ ni Lagos State yìí Èkó tá a wà yìí ní Lagos State Èkó pé wípé àwọn náà sọ̀rọ̀ wa wípé Èkó ti ṣe kí ni ó ti dúró ẹ̀pẹ́ fún wa sà. Ọlọ́wọ́ ajẹ́ ká máa rí ẹgbẹ́ ọlọ́wọ́ abábi dúró tì í gbogbo àwọn ọmọ tó bá jáde lára èyí náà análùbáríkà lójú ẹ̀mí gbogbo bẹ́ẹ̀ ṣe dúró ti adíwájú tì náà àmọ́ àwọn bìtírẹ́yà àmọ́ àwọn tó bìtì wọ́n tún bìtì gidi gan àmọ́ àwọn tó yẹ pé nǹkan tí ó yẹ kẹ́yìn wà síbẹ̀ ìdúró àtiwájú lè ní àwọn wà ní pòsíṣọ̀ yẹn ìdúró tì náà gbogbo àwọn ọmọ yẹn máa jèrè wọn lágbọ́dọ̀ ọlọ́run abámi wà pẹ̀lú iṣẹ́ àná ọlọ́run ò ní fún ọmọ dá yín mo wá fi àsìkò yìí kí tábà ti rí chairman party tábà ti rí deputy of chairman party àti rí chairman party àti rí governor Sanwó-Olú àti Ramsad àti Rashwaju àti rí gbogbo wọn ọlọ́run abámi dúró tì ọlọ́run àfihàn lápòlé ọlọ́run abá pẹ̀lú àwa Lagos State Park and Carriage mo gbọ́dọ̀ ń sọ̀rọ̀ mọ́ yín pé. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Facetv was Swoby.